pàdé bàbá mufti lọ́rọ̀ bàbá yà sí nílọrin mo wá sọ fún bàbá pé mo ní mi ìfẹ́ mọ́ta mo ní ìfẹ́ mọ́tò gbogbo tí mo kà lọ́dọ̀ rẹ̀ pé mi ìfẹ́ mo ń sọ tọ́jọ́ náà pé mo fẹ́ yọdún yín ọdún yẹn ni mo lọ múra méjì alhamdulillah gbọ́ láti ọdún yẹn sí òní yìí sí àdé sí àná ní jímọ̀ mo ti lo mọ́tò bẹ́ẹ̀ alhamdulillah gbọ́ fẹ́ dúpẹ́ ní gbọ́ nígbà tí mo wá lọ́dún tó lọ infinity ds kan mo gbé wá ẹni mi bọ́ tán díẹ̀ lókù ó dolórí burúkú táwọn náà ló yọ mí mo wá sọ lọ́dún náà tí bàbá wa ní àbá wí ṣe aláwọ̀ bísímìlá aláwọ̀ mọ̀ wọ́n ti bá wá lọ́dún yìí mọ́tò méjì mo fẹ́ gba méjèèjì ní bẹ́lẹ́ yìí mẹ́ alhamdulillah wá nínú ọgbà yìí mọ́tò mi nìkan ní òde gbẹ́gbẹ́ bàtí máa wá tẹ̀ ìtẹ́ gbòó pọ̀ ẹ máa kú kẹ wà láì ọlọ́pàá fi kúra ní mo pààyàn lọ́dún o ẹ gbọ́dọ̀ gbé o ìṣèwọ́ wa lọ ní gbogbo gbọ́ mo sọ tẹ́lẹ̀ bàbá ó ní ẹni tí ń rí ìbínú yín nǹkan ń ṣe tó ń jẹ́ pé tẹ́yẹ̀ bá rí ìyọnu yín nǹkan dáadáa ni ó máa gbé ṣe mo ti wá rí ìyọnu yín kò sí ìwà dúró torí mọ́tò méjì mo gbé wá máa tàkàn èyí tí Sheikh Ahmadu Mukhtar fi ṣe ẹ̀bùn mo borí dàwọn fún mi òní máa lò àmọ́ ìkẹyọ̀ kan ni mo tún fẹ́ bẹ̀rẹ̀ wájú yín bàbá mi ìmọ̀mú àgbà fún gbogbo ìlú Ọ̀fà tó o bá wo ìmọ̀mú firi ó dìgbẹ́ mo tọwọ́ wọ́n tẹ́jú mọ́ wọn jù tó o bá wo firi mo tọwọ́ tẹ wọ́n tẹ́jú mọ́ wọn jù tó o ti rí pé wọ́n mẹ́ wọ́n dá àbí sí mẹ́ àkàkùnlà kí ni káwọn ẹgbẹ́ tó wọ́n fún yín bàbá ìmọ̀mú Gàbàrí àdúrà yín ló gbà nígbà wọ́n ló di bàbá lẹ́yìn kọrin tẹ́ ẹ̀kọ́ lébi ló ti mo sí fìlà ìtí mo fẹ́ kẹ́ ẹ ṣe fún mi lọ́dún yìí gbogbo yín náà lẹ́bàá ṣe tó wà ní àgbà òye kan ọ̀rọ̀ jẹ́ irun pàdé pẹ́. ìtí mo fẹ́ kẹ́ ẹ ṣe tó mú ẹgbẹ́ bàmú kiri pé àdúrà tó dákẹ́ bàmú tí ó ṣe fún yàrá yé òun náà ní kọ́ ló mú kára ó ní gbọ́ tí wọ́n ní òde kú ayé ìlú dàgbọ́n sọ́rí. ẹ tó fà á ẹ̀jẹ̀ tó àti bàbá fún yín asọ̀rọ̀ sí ni wọ́n kì í sọ̀rọ̀ kó má rí bẹ́ẹ̀ mo wá ka yín mọ́ pé gbogbo ẹ̀ tẹ́ bá ṣàdúrà fún tẹ́ ẹ bá ti fi tẹ̀mítẹ̀mí bí ọlọ́run tó bá rí bẹ́ẹ̀ ó lè padà dọ̀tá yín tápá yóò ní ká tó yẹ lè ti ṣàdúrà fún yẹn èmi fẹ́ kẹ́ àṣẹ sínú ayé tèmi àṣẹ yín tó wọ́n yẹn tẹ́ ìfẹ́ pa yẹn ẹ máa pa lálẹ́ àṣẹ kì wá ní àṣẹ yẹn àṣẹ àkọ́kọ́ bàbá ìmọ̀ ọ̀fà náà pa púpọ̀ bàbá ìmọ̀ pàṣẹ yẹn àṣẹ àkọ́kọ́ ni ẹ̀mí gidi gbogbo tọ́lọ̀ bá ṣe wọ́n tó bá ti dáa tó láyé tẹ́mìrì ò bá pẹ́ yẹn lẹ́ni yóò jẹ́sẹ̀ rẹ̀ 3 minutes fi yàn nẹ́bí bàbá Mufti àṣẹ kan tó wá kó dùn mí tó sì wá lẹ́sìn ní ìgbà gbé sí àwọn tẹ̀yìn àṣẹ kan tó kù náà ni pé ẹ fi tẹ̀lé pé tẹ́mìrì rẹ bá gùn ọlọ́wọ́ sọ ní àfa wòlíì olówó wá sí ìdí ilé gan tọ́lọ̀ wọn bá ṣe àbábá ìmọ̀ ọ̀hún ni tọ́lọ̀ wọn ò kẹ́ wọn tí ò rọ owó tì wọn. àbá tí mo wọ̀ wáyé mo ní kí wọ́n rán kófẹ̀ ni ilé tí mo fi oníkọ́ rán kófẹ̀ yìí ìkẹ́ tí mo fẹ́ gbà lálẹ́ mo fẹ́ kófẹ̀ jù mí lọ kí wọ́n máa rí darí ọ̀nà tẹ́ bàbá bàbá pàṣẹ owó yẹn ni pé bàbá mú sí wọn ṣáájú bọ́ọ̀lù kaba ẹ wà ní ó lò wọ́n láyé bíi oṣù gbọ́ ṣe sùúrù bàbá ìmọ̀ gàmà yóò tẹ̀lé bàbá ìmọ̀ mọ̀ fún bọ́ọ̀lù tẹ̀lé bàbá ìmọ̀ mọ̀ fún bọ́ọ̀lù tẹ̀lé olúwa mi mọ̀ láyé ṣé ìkù máa di ibò ní ìfẹ́ gbólọ̀ bá mi àbẹ́ ẹ̀ pínlẹ̀ wọlé kí n má lò ó ẹ̀ fìtì yín náà lé bàbá ìmọ̀ tábà náà fìtì wọn lé ẹ wá ní fún mi lásán ẹ bọ̀ wí tẹ̀lé pé ó ẹ̀mí ìrẹ́ ogun ó sì ó gbọ́ ọ̀sán àbẹ̀wò fúnra ẹ̀ tó wà fẹ́ fún mi lọ́wọ́ tó tẹ́gbẹ́ òkú pé ẹ ṣáà fi 5 naira lé ẹ̀mí ìrẹ́ ogun ó sì lówó tí n bá ṣe tán bí ní ìgbé àga wa ẹ èrè tán ni yóò máa gbàgà tẹ̀lé bẹ́ẹ̀ rọ. àbòyá gbowó yẹn kílówí àbòyá gbowó yẹn. wọ́n bá sọ wọ́n sàlẹ̀ ni kàlíjẹ́ sì kílówí káàkiri nàbí. kọ́líkẹ́ yìí ti sí kírú ká. níbi mo kọ́ dábẹ́ ọdún bí mo ṣe máa nábì fún mi wọn àmúti tó nínú ẹni tó sì rí bá wọn kó tí ẹ ṣe tó èmi wà lára wọn àpẹtẹ èrí mi tòsí nínú wọn lèmi wà wọ́n ní mo fẹ́ yọ nù yín mo sì lọ́mọdé pé kí wọ́n tó di mẹ́rin àti nílẹ̀ bọ́sáàsì ilẹ̀ ẹni ló kù. ọmọ ẹni fìlà dada. gbogbo tó kù yẹ́n mi ẹ̀kọ́ máa lọ bí àtọ́sí fi yẹn rẹ̀ àkúrẹ́kẹ́ sọ́ni o àkúrẹ́kẹ́ mú níbi tó jìnà ẹ̀mí rẹ̀ ó kù ó sì lówó láyé tó bá wá ilé wa bàbá yé pé ẹ̀rẹ́ ti ọjọ́ mọ́lúdì 2020. kàdíkẹ́ yìí sí ní ìkírù ká. yábí mo wọlé bọ̀ wíwá ní ìfìlà yẹn ti dọ̀tí kò ní dá fúlà rẹ̀ kọ́ àlẹ́ wọ́n tó sọ ẹ̀ mọ́ tàbá lọ àgbẹ̀rẹ̀ wá sí létí rẹ̀. ìyá ṣe yìí dá sàkọ̀ láyé lé. ó ti tàn mọ̀ká ẹ̀dá táwọn. Olúwalé.
mẹ́sáyà tààyà sọ́ni àná. Bàbá ti lọ. O ti bá fẹ́ yà. Yóò bí yìí. Sọ́ni bú wà láì bá ti lọ. Àgbọ̀lá. Ẹ̀wù kiri ẹ̀ bẹ́ẹ̀ pé o ti lọ o. Tó o bá lọ kúrò ní ẹ̀yin tẹ́ kulẹ̀ yóò tó kàtó wà. Tó o bá fẹ́ lọ píkà. O sùn fún ẹ. Sallallahu alayhi wa sallam. Ajani sallallahu alayhi wa sallam. Àwọn èèyàn ti ká kéwì. Ajani sallallahu alayhi wa sallam. Anabi wa Muhammad. Olúwa bá a ṣe jẹ́ sí ìjọba Anabi wa Muhammad. Àtàwọn ará ayé Anabi wa Muhammad. Títí di ọjọ́ ẹ̀san mo ti sọ. Ìwọ ní táìmù tá a lọ ọ̀dọ̀ bàbá mo yára ṣe Usman Faruk al-Miskin billah. Àdọ́dọ̀ yìí. A sì ní jẹ́ kí táìmù wọ́n yẹ. Ní ọ̀dà bàbá, lágbára Ọlọ́run bá a bá ti gbọ́ ibi tá a lọ nísìnyí. Tá a bá ti kú bẹ́ẹ̀, bàbá ní kí bàbá wa Al-Imam láti Ondo àdàlùjọ àti fún ọmọ múra kalẹ̀ bàbá kú bí tá a lọ. Níbo la ń lọ nísìnyí? Bàbá Al-Imam al-Akbar ní miladi ọ̀fà wàhálà wàhálà samahatuhum. الإمام محي الدين سلمان أنت الإمام الذي بالخير موقوف. أنت الإمام الذي بالخير موصوف. واسمكم في الورى لا زال مرفوع. واسمكم في الورى لا شك معروف. واسمكم في الورى لا شك معروف. بابا إمام وفا أنت الإمام. أنت الإمام الذي بالخير موصوف. موقوف واسمكم في الورى لا زال مرفوع. واسمكم في الورى لا زال مرفوع. واسمكم في الورى لا زال مرفوع. بسم الله.